A kú oríire o gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tẹ́ wà. Wòlíì Prọfẹ̀tì Marcus Tibetama tó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Oduduwa Nation o. Bàbá ti sọ̀rọ̀ wípé ọjọ́ àti àkókò àti oṣù ò pẹ́ mọ́ o, pé kò pẹ́ mọ́ gẹ́gẹ́ bí nǹkan tí Ọlọ́run fi hàn àwọn. Bàbá dẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wípé Oduduwa Nation yìí adéwẹ́rẹ́ bí olè lóru láìpẹ́ ní kò pẹ́ yìí ni Oduduwa Nation ní àjọ àgbáyé wọn bọwọ́ lù ṣàwà lójú bá tí àwọn ọ̀tá. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ìránṣẹ́ Ọlọ́run yìí sọ, à ń padà bọ̀. No migrant wa kóòtù ló a máa sùn lóòrùn no migrant in the Yorùbá Nation àti gbé kéèsì ti wà ní kóòtù wọn máa kàn wá wọn put pressure tó gbé ìjà tó bá mọ̀wé ó ń ṣàtìjà iná ọ̀rọ̀ petition ní ọ̀rọ̀ Ondo State. The Yoruba never sent Onitiri anywhere. He hijacked those things from Igboho and Baba Akintoye. Baba Akintoye is the authentic leader of Yoruba that we know. Onitiri pẹ̀lú àwọn tó pa Abiola tó ń la Abiola yẹn àyà tó nílé ni Abiola máa ń ká kiri sáwọn yìí. He was a girlfriend to Abiola. Ọbásanjọ́ Abiola ò kó ṣùlọ́gà lọ́fẹ́ Onitiri o. Ẹ̀kọ́ ń dìímọ̀ ní Abiola ní ìjọba Abiola onídòkúdò ní ìṣẹ̀lẹ̀ ìrásíkà nípa ọ̀rọ̀ tó lè bò dídó tó bá jẹ́ ọ̀rọ̀ tó bò dídó yẹ kó ti lé Abiola padà látọ̀run. Ó ní by 2023 and 24 Yoruba voice will be heard. Ọ̀rọ̀ ẹ̀sà time test nílé àwọn nípa Yorùbá Nation tẹ̀sán lẹ́ẹ̀kan tí àwọn onítìrí tí wọ́n lọ pé àwọn fẹ́ àìjákè gọ́fìmẹ̀ntì nìbàdàn ọ̀pọ̀lọpọ̀ ló ń retí pé kí ni nǹkan tẹ́ fẹ́ sọ lórí ọ̀rọ̀ pé ṣé nǹkan tán ṣe yẹn ṣé the right way ni fún Yorùbá Nation. When you look at the book of Judges, Samuel 10, 2 Samuel 11 and 12, and when you see what women did there, obìnrin gbogbo nínú bíbélì skanda tó wà nínú bíbélì obìnrin wà ní ẹ tó bá jẹ gómìnà tó gé ti gómìnà nítorí ẹ pé ó láwọn adviser gidi kò gbọ́dọ̀ lọ́dọ̀ ìyàwó ẹ tó dáhùn bóyá ẹ̀kọ́ téèyàn fẹ́ sọ táwọn èèyàn míì tó bá ti róbò gbogbo nǹkan tó wà lórí wọn ti dàrú so ti madamu kọ́ kí ni madamu sọ kí ni wàhálà àwọn gómìnà yìí sìn ìdájì wọn ní ọ́fíìsì náà ti bá àwọn sẹ́kítì wọn sùn nǹkan tí madamu fún wọn lé àwọn sẹ́kítì wọn ló ń fún wọn. So these are the things. So Onitiri come to Yoruba. Onitiri pẹ̀lú àwọn tó pa Abiola. Tó ń la Abiola yẹn àyà tó nílé ni Abiola máa ń rán káàkiri sáwọn èèyàn. He was a girlfriend to Abiola. Ọbásanjọ́ Abiola ò kó ṣùlọ́gà lọ́fẹ́ Onitiri o. Ẹ̀kọ́ ń dìímọ̀ ní Abiola ní ìjọba Abiola onídòkúdò ní ìṣẹ̀lẹ̀ ìrásíkà nípa ọ̀rọ̀ tó lè bò dídó. Tó bá jẹ́ ọ̀rọ̀ tó bò dídó yẹ kó ti lé Abiola padà látọ̀run. Because ó balẹ̀ jẹ́ tàbá ti máa Abiola àtúmọ̀ Ọbásanjọ́ àtúmọ̀ Fẹlá nípa ọ̀rọ̀ obìnrin olóbìnrin dé bọ̀dọ̀ Ọbásanjọ́ kí àwọn fẹ́ ló máa ṣe tiẹ̀ ìkan ọ̀fẹ́ ló máa wá kiri gbogbo àwọn tó tọ̀ wọ́n nínú àwọn ìyàwó ló wà nílẹ̀. So when you look at all these things you are asking me, it's very simple. The boy, this is the ball. Yoruba Nation in the book 2021 and 22, only by 2023 and 24 Yoruba voice will be heard. Lọ́gbẹ́ jáde náà gbé péjì yẹn jáde kán wò ó. Dẹ́ni ìgbà tó dẹ̀ máa wá yá Yorùbá ti gbọ́ president. Ṣé voice wa ti wà hard? Ṣé kí lọ́nà tó fẹ́ ṣe kí o ti ṣe? Dẹ́jẹ́ ká tó tẹ̀lé ká máa bá lọ náà. Ìyẹn ni mo fi sọ fún àwọn Afẹ́nifẹ́re lọ́jọ́ ìpè for damning or even putting blame on Tinubu for now it's too early. Lẹ́kí ni wọ́n ṣe é sí wọ́n padà tó sẹ́yìn ọdún Tinubu náà. Yes, as a father, wọ́n ti gbọ́rọ̀. You know what I'm saying? Wọn kò sẹ́ tó rán Onítìrí Abiola kan kò sẹ́ tó ránṣẹ́. It's more or less a treason ló commit. Ẹ̀wọ̀n ló yẹ káwọn pípọ̀ wọ̀nyí lọ. You don't stand in the front of a running train. Ẹ̀yin tó máa bá ìjọba jà ṣe bí ẹ̀ wá wọ àwọn Boko Haram ń sìn. Wọ́n ti fẹ́ pa wọ́n tán. Give this government about 6 months more. Wọ́n máa sáré jáde àbí wọ́n sáré wọn lu yìí. They are bringing us some fighter jets in sin. Tó máa lọ lókàn máa lọ sáré. Tó máa lọ sọ́kàn wọ́n máa mú wọn jáde. Gbogbo àwọn tó ń ṣe amẹ́wọ̀n bàbá ní Ọ̀yọ́ everywhere wọ́n ti arrest wọn. Here because we have a die-hard chief of army staff. That is Lagbaja. He is ready for them. You can't be chief of army staff and be in the glass house. Go into the forest. That's the way he was in the forest with them. First time we've seen another Arankaye after leaving the military. We should make Lagbaja the Arankaye of Nigeria, Yoruba land. We should make Lagbaja and put this on TikTok that he must be, he's the ordained Arankaye. Yes, after retirement. So because he has a lion heart, he has a fear of God, then he has human feelings.
Then he was so touched with Nigeria trouble. So coming to your question, the Yoruba never sent Onitiri anywhere. He hijacked those things from Igboho and Baba Kidoye. Baba Kidoye is the authentic leader of Yoruba that we know. With his age, he's still fighting to tomorrow. You know, it's difficult for an Ekiti man or Ondo man láti dalẹ̀. O lè ráwọn tó fẹ́ dalẹ̀ orúkọ àti Egungun that's Lisabi of Abeokuta. Lisabi was a warrior, a great warrior. But àwọn Abeokuta dalẹ̀ náà wọ́n ní bá wà bá wà. Then now Ìjẹ̀bú tó sọ pé ṣé òun bọ́ náà ṣé òun lọ́kì ṣé òun bọ́ náà ṣé òun lọ́kì. Àwọn ló lọ mú ìyàwó ẹ tó kún yẹn fún ẹ o. Wọ́n fún ẹni tó wá látọ̀wọ̀ wọ́n fún ẹni tó wá látọ̀ọ̀dún. Nígbà tó o bá ti tún sọ royalty wọn nìyà wàhálà máa dé bá ọ. Èyí wọ́n rán tó lè ọ̀rọ̀ wọlé ṣé òun bọ́ náà ṣé òun lọ́kì. Ìjẹ̀bú ni. Bọ̀dọ̀ Ondo kẹ̀rẹ́ abáyé di nǹkan yẹn mú títí ṣòkòtò ẹ máa fi fò. Tó bá rí headmaster Ondo àbí Èkìtì àbọ̀wọ̀ look at Ajasi. Ọmọye ọdún tí Buhari tó fi lé Ṣìṣàgárí tó fi lé bàbá Ajasi àti Buhari. Wọ́n rí mú. Wọ́n lọ wo rẹ́kọ̀dì tíṣà tó ṣe kò jíwó. Wọ́n lọ wo gbẹ́bìtì kò jíwó. Lẹ́yìn ìgbà tó yá SDP and NRC then torí Awólọ́wọ̀ torí bàbá. Lẹ́yìn ìgbà tó máa fà lọ títí at the end of the day. Òǹdódó sẹ́yìn àṣẹ ruling party náà tẹ́lẹ̀ eléyìí tó ń fọ̀sùn wáyé ti wà lẹ́nu àṣẹ ruling party l'Ondo state àmàdádúró ni lórí policy ibi tá a lọ níbi tá a lọ. So ìgbà tó yá wọ́n dẹ̀ tún make sure pé wọ́n gbé dájọ́ yẹn ní 83 níbìrì pé Ajasi ló win. Nígbà tó tún yá tó ní 2 o'clock wọ́n tún ní ọmọbìnrin ló win. Ṣèbí state house kan yẹn náà ni. Then the sister mi ìyá mi lókìtì gbà kọrin kan gọfọtọmọgẹ ó ní orí olóyè orí adé ò bàbá ẹni jọba yìí ṣe ti ẹyẹ ìmájú gba èèjú wọn ti fà bọ wọn ti tayé lára bọ wọn ti lẹ́rùn bọ wọn ti gbogbo ẹ̀ bọ wọn ni pé Ajasi ló tọ́ sí Ajasi ló ṣe pọtíǹsì ayé di tiwa àti kó fáwọn kan wọn ti ráwọn kan nílẹ̀ wọn ti ráwọn kan lẹ́yìn ẹni gbogbo ẹ̀ irú ìjọba wo ló fẹ́ ṣe. Dúnádúná bí tọ̀gá ìṣẹ̀ṣe náà ló máa ṣe ẹ̀tọ́ ẹni tí ò tí ì gbàjọba tó ń dóbìnrin káàkiri tó jẹ́ aláṣẹ́wó tó ti lé ìyàwó kúrò nílé ṣé ìyàwó tuntun ní afẹ́fẹ́ fà bí àbódúfẹ́ gba ìyàwó ṣé ó máa fẹ́ yàwó akéde lónìí. Gbogbo wọn yẹn àti ìrẹ́dì wọn mineral resources tó kún Ondo state gíláàsì ẹ̀pẹ́ wà ń bẹ̀ lókìtì pupa epo pupa wà ń bẹ̀ wọ́n ti fi epo pupa fly plane ní Malaysia wọ́n ti fi ṣe oríṣiríṣi 1976 náà wà mú lọ́dọ̀ wa l'Ondo state. Then again look at the bitumen ó ṣì wà ń bẹ̀ dọ́là nígbà tí ò ti jẹ́ bí táwọn ruling party ti wá wọn fọwọ́ kàn. Look at our petrol di òun ló dájú ní gbogbo the whole world ẹ̀ ló bá ti fọ́ tán ni ó ṣì wà ń bẹ̀. Then look at the forest. Look at the forest. Ọ̀rọ̀ forest ló báyé Akérédolú jẹ́. Ó fẹ́ dákọ̀ sí gbogbo àwọn Igbo wọnú àwọn Ondo state cabinet and everything. Ibẹ̀ di Igbo republic. At the end of the day, ṣe àwọn tó nílẹ̀ àwọn aláyélúwà àwọn òrìṣà tó nílẹ̀ wọ́n ní kò ní bẹ́ẹ̀. Ó ti dalẹ̀ wọn bẹ́ẹ̀ àwọn náà dalẹ̀ wọn. So that is it. Ìyàwó ẹ̀ máa sákòrò lóyè gbẹ̀gbẹ̀ yìí. Ó máa ságbẹ̀yìn àbí kó kú. Àwọn ọmọ Akérédolú bẹ̀ burú Akérédolú lọ. Ṣèbọ́ lóun kọ́ bọ́ kí wọ́n padà sí Ìbàdàn wọn jẹ́ lọ sí síbẹ̀ wọn jẹ́ lọ sí Ìbàdàn tó kó jẹnẹrétọ̀ jọ gbogbo ẹ̀ gbogbo ọmọ ayé pẹ̀lú pé ayé ò ní parẹ́ lẹ́nu ní tìrí ó sì máa jẹ ìyà tó máa jẹ àìsàn ni kó máa gbàdúrà kó má ní kánsà nítorí pé ọ̀dàbẹ̀ ni ọ̀bàyéjẹ́ ni lẹ́nu àwọn tọkàn kó jìyà yẹn kò dàbẹ́ pé bí oògùn ló fi bá wọn sọ̀rọ̀ pẹ̀lú kò yé mi torí gbogbo àwọn Yorùbá tó lọ́dọ̀ àwọn alábàdàn náà ló ti ọ̀pẹ ẹran náà tà àwọn ẹlẹ́ran ní àwọn darandaran ọ̀rọ̀ dáadáa Ìbàdàn náà ló máa sọ fún ẹ pé o ṣe gbé síbẹ̀ ọ̀hún ẹ̀wọ̀n wọ́n sì máa ń kó camouflage sí wọn lọ́wọ́ ṣé o lè pe irú èmi ọmọdé mo bí babajú ò lè pe bóyá fẹ́ lọ ṣe Yorùbá nation nígbà tá àìgbọ́ broadcast táà ní headquarter táà ní ìkankan wọ́n á yin káàkiri bí ẹ̀dán fọ́ọ̀bẹ. Which is very sad. It's a barbaric. Also, how myopic, how low in education Onitiri was. Oh, the person in Tiramo, during London, everywhere. He's a failure. So, what the failure is, it's not a fugitive. They're looking for him. Looking for her. Don't buy the economy money. That's all. Aránṣẹ́. Kọ́ lọ bèrè lọ́wọ́ oníṣẹ́ òní ránṣẹ́. Kọ́ lọ bèrè lọ́wọ́ ọba Ondo ṣé ránṣẹ́. Ṣé ó tiẹ̀ mọ Onitiri sójú rárá? Ṣé Onitiri mọ òde òkìtì pupa? Ṣé mọ òde ayé?
ṣé ó mọ iye ọmọ Yorùbá tó wà lórílẹ̀‐èdè ṣé ó mọ̀ àwọn mélòó ló bá ṣe mítì àránṣẹ́ o wèrè ló kọlù pé tí ó ní wèrè lòun wàásù lórí ìta ló dàbí ẹni tó lọ ṣe. Mo lérò pé ẹ̀yin náà ti gbọ́ nǹkan tí ìránṣẹ́ Ọlọ́run yìí sọ Prophet MKO tibẹ̀ tán lórí ọ̀rọ̀ Oduduwa Nation. ẹ jẹ́ mọ́ bá wa like, ẹ mọ́ bá wa share, ẹ mọ́ bá wa subscribe sórí Àrànkáyé torí Àrànkáyé báyìí lóòrùn ràn. ẹ jọ̀ọ́ ẹ fi èrò tiyín sí comment section lórí ọ̀rọ̀ tí Prophet MKO tibẹ̀ tán sọ. ẹ máa fà wá fi síbẹ̀ pé Oduduwa Nation now. Àrànkáyé lóòrùn ràn ní gbogbo ibikíbi. ẹ ṣáà mọ́ bá wa fi sí comment section, ẹ máa bá wa subscribe, ẹ máa bá wa like, ẹ máa bá wa kọ́mẹ̀ǹtì sí orí ìkànnì yìí ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń wò ó tẹ́ ẹ ti ń gbọ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Àrànkáyé lóòrùn ràn o.